ẹ kú lé mẹ́ẹ̀ o, ẹ kú dédé àsìkò yìí o, bó o ní nǹkan o ọ̀dẹ́ ọmọ ọdún ní lágbára olódùmarè. Àdúpẹ́ lọ́wọ́ aláwòrábí. Àwa bloggers apó oríṣiríṣi o, ká mọ̀ tara wa jẹ o, bloggers oríṣiríṣi ni wa, tàbí kí n sọ pé a pín sí ọ̀nà bíi mẹ́ta. Àwọn tó ń dúró de ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ kí wọ́n sì gbé sórí afẹ́fẹ́ bó ṣe ṣẹlẹ̀ gan pẹ̀lú ìrònú ọmọlúàbí. Àwọn tó ń dúró de ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ kán gbé síta pẹ̀lú ìwà burúkú, ọ̀rọ̀ burúkú àtàwọn nǹkan tí kò wúlò láti máa gbọ́ lẹ́nu ọmọlúàbí. Àwọn kẹta kán fọ́ọ̀mù ìṣẹ̀lẹ̀ tí ò ṣẹlẹ̀ kán sọ di ìṣẹ̀lẹ̀ fún àwọn aráàlú. Bí àpẹẹrẹ, àwọn kan máa ń sọ wípé èèyàn kú láìkú, ìtí ò ṣẹlẹ̀ wọ́n á sọ dìròyìn. Àwọn mẹ́ta nìyẹn o, bloggers mẹ́ta ló wà o. Ṣùgbọ́n nínú àwọn bloggers yẹn, akọ́ṣẹ́mọṣẹ́ orí rédíò àti tẹlifíṣàn lábẹ́ ìjọba, yálà wọ́n kàwé tàbí wọn ò kàwé púpọ̀, tí wọ́n ti ní ẹ̀bùn tí wọ́n máa gbé kalẹ̀ ọ̀rọ̀, àwọn ni wọ́n máa ń dúró de ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀ kán dẹ̀ sọ ní ọ̀nà ọmọlúàbí. Àwọn tó fẹ́ jẹun ní wọ́n ń dúró de ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀, wọ́n ń wá traffic kán dẹ̀ sọ lọ́nà tí kì í ṣe tọmọlúàbí. Àwọn tí nǹkan kan ò ṣẹlẹ̀ tí wọ́n sọ kó ṣẹlẹ̀ nítorí pé wọ́n ń wá traffic, àwọn bloggers yẹn nìyẹn o. Now, gbogbo wa pátá látòkè délẹ̀ láti sọ ọ̀rọ̀ àwọn ọba wa là ń dúró de tí ó ṣẹlẹ̀ ká sọ di content nítorí pé àwọn traffic. Ọ̀pọ̀lọpọ̀ wa ò lè ronú nǹkan míì nítorí ẹ̀yin tẹ́ ń wò wá náà. Àwọn content gidi táwọn èèyàn lè kẹ́kọ̀ọ́ ń bẹ̀, ọ̀pọ̀lọpọ̀ yín ni kì í wò ó, tó jẹ́ wípé èyí tó bá mú wàhálà dání láàrin àwọn èrò, mi ì dẹ̀ bá yín wí, ẹ̀yin lẹ ní dátà yín o, ẹ̀yin lẹ mọ̀ tẹ́ fẹ́ wò. Ṣùgbọ́n mi ì bá rọ̀ wá, àwa bloggers, ẹ jẹ́ ká máa gbé ìṣẹ̀lẹ̀ tó bá ṣẹlẹ̀, a lè máa fojú lámẹ̀ẹ́tọ́ wò ó ká dẹ̀ sọ bó ṣe rí gan. Ẹ jẹ́ ká máa ṣe bẹ́ẹ̀. Ẹ jẹ́ n padà sórí ọ̀rọ̀ àwọn ọba wa, ìmọ̀ràn nìyẹn fúnra wa, kí àwọn èèyàn ó lè máa padà tẹ̀lé wa, ká má bàa lùsì péèjì wa lọ́jọ́ iwájú. Àwọn ọba wa pàápàá jùlọ orí àpèrè méjì tíjà àgbà wà nílẹ̀ kóòtù òjìrè, à ń dúró de ìṣẹ̀lẹ̀ tí ó máa ṣẹlẹ̀ pàápàá jùlọ sí apá abì kan, nítorí pé apá abẹ̀yẹ náà a rí bíi pé kí ló dé ṣáwọn nìkan ni. Òní tètè jìnfìn, ọ̀la tètè jìnfìn, tètè nìkan kọ́ ló wà lọ́fìn, bọ́rọ̀ wọn sì jẹ́nu. Àmọ́ síbẹ̀ náà a lè má sọ nípa ẹ̀ tó bá ti ṣẹlẹ̀. Lórí fọ́nrán tó jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí, ẹ mọ̀ páwọ̀ ò ní sùúrù, á sọ èrò tiwa náà bá a ṣe fojú lámẹ̀ẹ́tọ́ wò. Ojú lámẹ̀ẹ́tọ́ sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Aláàfin níbi ọjọ́ ìbí bàbá Ìgbìnẹ̀dọ̀. Ọ̀pọ̀lọpọ̀ jáde, wọ́n ní wọ́n kan kábíyèsí lábùkù o. Àwọn míì jáde, kódà àwọn míì tó fi fídíò ibi tí wọ́n ti pọ́n kábíyèsí lé níbi birthday yẹn, bí wọ́n ṣe kí wọn káàbọ̀, báwọn èèyàn ṣe ń bá wọn ya fọ́tò, wọ́n fi hàn lórí ètò wọn, a lè máa rí díẹ̀díẹ̀ báyìí. Ṣùgbọ́n kan tó wà ń bẹ̀ nìyí, orí àpèrè Aláàfin, ojú tọ̀rẹ́ mi, ojú òtì mí, olúwa rẹ̀ ni ò ní tìjú. Ó kàn mí, ó kàn ọ́. Kì í ṣe kábíyèsí ọba tuntun, Aláàfin tuntun ni wọ́n kàn lábùkù. Báwọn kan bá ní ṣe bá rí bí wọ́n ṣe pọ́n wọn lé, fídíò yẹn àwọn èèyàn ò ní rí
ibi tí àbùkù bá wà ni wọ́n máa rí, torí tí wọ́n fẹ́ gbé jáde táyé fẹ́ wò òun ni wọ́n fẹ́ rí. ìdí nìyẹn tó fi jẹ́ pé àdúrà kí ìṣẹ̀lẹ̀ aburú má ṣẹlẹ̀ sí yẹn ni kéèyàn máa gbà o. Gbogbo wa ìṣẹ̀lẹ̀ aburú ò ti ṣẹlẹ̀ sí wa. àwọn tó wá gbé jáde pé wọ́n kan Aláàfin lábùkù o, ìwọ̀nba ni mo lè bú wọn mọ́, torí fídíò tí wọ́n rí táwọn èèyàn jù síta òun ni wọ́n sọ̀rọ̀ lé lórí. nítorí pé wọ́n tó wá fẹ́ traffic, wọ́n ṣeéṣe nítorí ẹ̀mí tó ti wà nínú wọn sí nǹkan tó ti ń ṣẹlẹ̀ bọ̀ tó ń bí ọ̀pọ̀lọpọ̀ nínú tí ò sì dínkù, kán lò ó gẹ́gẹ́ bí idà láti fi ogun ẹnu fáwọn ìlú yẹn, torí ẹnu tiwọn náà ò rọ̀ wọ́n. ṣùgbọ́n tètè jìfín lónìí, tètè jìfín lọ́la, ṣé tètè nìkan ló wà lọ́fìn? ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí kábíyèsí níbi ọjọ́ ìbí yẹn tí wọ́n lọ patí tí wọ́n lọ, kì í ṣẹ̀bi wọn, kì í ṣẹ̀bi wọn o. wọ́n ti pọ́n wọn lé nínú ilé, àwọn èèyàn tí wọ́n ti ya fọ́tò, wọ́n ti ṣe fídíò pẹ̀lú wọn. ṣùgbọ́n ní gbangba nínú chọ́ọ̀chì, gẹ́gẹ́ bí irú ipò tí Aláàfin wà, kò yẹ kí èèyàn kan bíi ti ẹni tó lọ bá wọn yẹn pé kán dìde. lóòótọ́ ipò tí bàbá tó ń ṣọjọ́ òbí wà, mí ìfẹ́ máa dákọ lọ títí torí analysis ní iléeṣẹ́ wa wà fún. ipò yẹn ju ti nítowó nítọrọ nítọlá lóòótọ́ àti tòdodo, ó ju ti kábíyèsí lọ pẹ̀lú ọjọ́ orí. ṣùgbọ́n ní ipò tí kábíyèsí wà tó sì jẹ́ ẹ̀yin lẹ fìwé pè wọ́n, ààyè tí wọ́n wà nínú ilé ìjọsìn yẹn kò síbi tí wọn ò lè jókòó sí. wọ́n ní ẹnìkan ní wọn ò lè jókòó sáàrin ọkọ àti ìyàwó. àwọn kan jáde wọ́n ní àbùkù kan kábíyèsí o, àbùkù kan Aláàfin o. àwọn kan ní kì í ṣe àbùkù. lóòótọ́ ni àwọn méjèèjì ni wọ́n right, ṣùgbọ́n àbùkù ò kan Aláàfin. Aláàfin kọ́ ni àbùkù kàn. ẹni tó ní kí kábíyèsí ó dìde níbi tí kábíyèsí wà, ẹni tó gọ̀ pátápátá ayé àtọ̀run ni. ẹni tó gọ̀ ni torí pọ́ mọ̀ wípé ọba aláyé ni kábíyèsí. bí ọba tiẹ̀ wá pààrọ̀ ààyè wọn gẹ́gẹ́ bí àṣà tiwa nílẹ̀ Yorùbá ń bí, ó ní bí ó ṣe sọ. irú ẹni bẹ́ẹ̀ yẹ kó kúnlẹ̀ síwájú wọn ni. èmi ò fẹ́ mọrú ipò tí ẹni yẹn ní ìlú Benin níbi tó wà ńbẹ̀ yẹn. ẹni yẹn ló fi àbùkù kan rẹ̀, kò fi kan kábíyèsí Aláàfin Ọ̀yọ́. àbùkù ni fórí àpèrè Aláàfin láti dìde. àbùkù ni láì ṣọmọléèwé, láì ṣe èèyàn kan ṣá. even kọ́ mọ̀ jẹ́ kábíyèsí, béèyàn bá fi wọrú ibẹ̀ wọ́n pè ní, wọ́n fún níwèé ìpè ní. kò yẹ kírú ẹni bẹ́ẹ̀ ò lè sọ bẹ́ẹ̀ fún kábíyèsí bẹ́ẹ̀ pé kó dìde. àwọn kan wá àwáwí pé kábíyèsí ò lè dúró sáà, kò lè jókòó sáàrin ọkọ àtìyàwó. òótọ́ ni, ṣùgbọ́n tí ẹ bá fẹ́ ní kí kábíyèsí ó sún, ibi tí ẹ fẹ́ ní kí kábíyèsí ó sún sí yẹn, ọkọ àtìyàwó tí wọ́n ń sọ ẹ̀ tí kábíyèsí torí wọn dìde, ó lè gbabẹ̀ wọlé. ààyè pọ̀ lórí àga yẹn, ara wípé wọn ò pọ́n kábíyèsí lé ń bẹ̀, wọn kàn kábíyèsí lábùkù náà. àbùkù tèmi ń sọ, mi ò sọ nípa tóní yẹ̀yẹ́dé, mò ń sọ nípa tóní àpèrè, àìbọ̀wọ̀ fún àpèrè Aláàfin níbi pátì bàbá tí wọ́n lọ nílùú Benin. ló ń dùn èmi, torí kò sí bá a ṣe fẹ́ sọ. bá a bá ń jà nínú ilé, kì í ṣe kí ará àta bá wa kàn án lábùkù. bábùkù bá wá dé láti ta,
kì í ṣe ká wá sọ di yẹ̀yẹ́. À ń ṣe yẹ̀yẹ́ ara wa ni. Ẹ jẹ́ á ṣe yẹ̀yẹ́ ara wa láàrin ara wa. Ẹ jẹ́ á call a spade a spade. Ìyí tó ṣẹlẹ̀ níbi ayẹyẹ ọjọ́ ìbí bàbá tí wọ́n lọ ṣe nílùú Benin, ó kù díẹ̀ káàtó. Lóòótọ́ wọ́n ti pọ́n wọlé, ṣùgbọ́n nígbà tí wọ́n bá wá túyàn láṣọ ní gbangba ńkọ́, èèyàn mélòó ló fẹ́ rí bí àpọ́nlé yẹn? Wọ́n pọ́n kábíyèsí léńgbà òde bẹ́ẹ̀ lóòótọ́. Mo mọ àwọn ọba kan tó jẹ́ pé ìrísí wọn, ẹni tí ó lọ bá wọn sọrú tó bá láàfin sọ yìí yóò kúnlẹ̀ iwájú wọn ni, yóò bá búbú ni, tó jẹ́ pé táwọn onínáwó tó fẹ́ jókòó bẹ̀ bá ń bọ̀, ìdìde tó bá dìde, ìdìde pé ó fẹ́ kí wọn yóò wá fọgbọ́n sún, yóò fi sún fún wọn. Kì í ṣe pé kí èèyàn tí ò jẹ́ nǹkan kankan kó wá wo lọ wájú Aláàfin, tí kì í ṣe pé ó yọjú ràn lọ. Ìlà fi máa ń sọ wípé nígbà míì kí àwọn kábíyèsí wa ibi tí wọn ò bá tí ì use mọ́ tẹ́lẹ̀ kán máa fọgbọ́n ṣe tí wọ́n bá wà ní àwùjọ bẹ́ẹ̀. Kábíyèsí ò kọjá àyè ẹ̀, Aláàfin ò kọjá àyè ẹ̀. Nǹkan tí mo kàn lè rí sọ ni pé k'Aláàfin ó gbìyànjú, torí eléyìí tó ń di gbogbo ìgbà yìí, tí tètè ń jìn sọ́fìn gbogbo ìgbà, tálágẹmọ ń kú sáàrò ní gbogbo ìgbà yìí, tí wọ́n bá lọ ibì kan, ayé ò ṣe bẹ́ẹ̀ rí dáadáa wọn. Àwọn ibi tó kù díẹ̀ káàtó ni wọ́n ń pariwo. Ayé ò pariwo àpọ́nlé tí wọ́n fún wọn. Ó yẹ kí kábíyèsí ó fura o. Kán ṣe the needful, nǹkan tó bá yẹ kí wọ́n ó ṣe. Kán gba nǹkan tó yẹ kán gbà pé bó ṣe yẹ kó rí rèé. Èmi ò bá wọn sọ̀rọ̀ orí àpèrè, ṣùgbọ́n alálẹ̀ àtàwọn baba ńlá kú, baba ńlá wọn, àwọn baba ńlá wa, ká bọ̀wọ̀ fún wọn. Bó bá kù àwọn nǹkan kan tí wọn ò ṣe, bóyá tó yẹ kán lọ ṣe nílé Ifẹ̀ tí wọn ò ṣe, ká gbójú kúrò pé ẹnìkan ló wà lórí àpèrè yìí. Ká bọ̀wọ̀ fún orí àpèrè yìí, ká ṣe nǹkan tó yẹ kí wọn ó ṣe. Ìtẹ́mi ń rí yìí kò fẹ́ dàbí lásán mọ́. Àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ìlú Ọ̀yọ́ náà kán mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ táwọn ń sọ, wọ́n fi ń dá wàhálà lẹ̀ sí Aláàfin lọ́rùn ni o. Ayé ò rá wọn o, Aláàfin ni wọ́n ń rí o. Wọn ò pọ̀ tó àwọn tó ń ṣọ́ Aláàfin nítorí wàhálà tó ń ṣẹlẹ̀ láàrin àpèrè wọn àti àpèrè Ilé Ifẹ̀. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó pọ̀ jù Ilé Ifẹ̀ ni wọ́n gbà ní oríran. Tí ó bá ṣe dì mọ́wọ́, àní kẹ́ ẹ jùúlẹ̀. Ṣùgbọ́n ẹ mọ̀ wípé ìtàn oríṣiríṣi ló ti ń jáde báyìí. Lára pé ìtàn oríṣiríṣi ń jáde làwọn sísọ tí wọ́n ń sọ kábíyèsí lórí àṣìṣe tó bá ṣe èsì wáyé. Ṣùgbọ́n ní tẹ́lẹ̀ yìí, kábíyèsí ò jẹ̀bi o. Ẹ jẹ́ ká kẹ́nubọ ẹni tó ní kí kábíyèsí ó dìde, kán lè bá a mọ̀ pé a ní àṣà. Kábíyèsí ẹ má bínú o, ẹ̀yin náà ṣe the needful o. Àwọn alálẹ̀ ilẹ̀ yìí wọ́n mọ̀ tì yín lẹ́yìn o. Ẹ ní ṣìṣe o, ẹ ní kàbùkù o. Kábíyèsí jùgbà máa.